ní sẹ́wọ̀n ẹgbẹ́ mi nígbà kankan máa wọlé tì í máa gbọ̀n tí bàbá ń bẹ̀. Ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa kálẹ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tó pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwó àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ń ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí lẹ́ sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo já wọn yẹn wá gbé mi wọ́n pa wọn yẹn tó kọjá yẹn sí ẹ wọ́n jà wẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé fúlàní bíbà yóò bá náà ń gbé kọ̀dọ̀ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tòjú lọ ẹ bá fẹ́ lọ́wọ́ pé mi tàbí wọ́n pè ní dípò òun yẹn kọ́ kò sí ń bí sẹ́tì pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún corporate pẹ̀lú àwọn mo láìkẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbé lèmi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdéhùn ọ̀tún náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín ṣé mo pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá gbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ yìí náà sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà ṣe ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yìí tó ń gbé ní ibùdó alájẹ náà ṣe nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bébẹ̀ náà gbé sí wọ́n gbé kó bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdé kọ́mpà bẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdé yẹn ẹ pè torí yẹn ẹ sọ lórí fún o ibi tó ti wà kùsánú ìsáàpù àwọn bàbá wa yẹn mo ń bọ̀ mbẹ́ mo búra ló kàn tó ní mi mo ń bọ̀ mbẹ́ anytime from now máa wọnú forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ni máa bá ń jàgbá á bá ń jàgbá ṣùgbọ́n náà akọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó kò dẹ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO ìlú bàbá DPO ẹ̀ lè bàrú wáyé o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì
mo kàkà gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́ni rí lọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọ́n bá gbé wa o tí ma ṣe mo ń sọ dédé màá pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sọ yìí ni o mo fún 2 hours káwọn ẹni lọ gbé àwọn yẹn wa tí wọ́n bá gbé wọn lẹ̀ lówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹ́ lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ́ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú ẹ̀ bá wa sọ̀rọ̀ àníkọ̀ tí wọ́n lọ́wọ́ àwọn wà lówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ́ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dáhùn lọ. ẹ lọ sẹ́yìn fún ààrẹ kan bàbá ìfọwọ́ lọ́wọ́ wa tí wọ́n bá tẹ̀lé ìlú wa ń lu ọmọ ìlú yìí ní mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé. ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè é lè bá wọn sọ tí wọ́n bá tẹ̀lé fún yín ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́ lọ. kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. olórí. Ẹ̀mí Olúwa rán mi sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbàdúrà ẹ ti gbààwẹ̀ ẹ ti lórí òkè ẹ ti pe àáfàá ẹ ti pe babaláwo ẹ ti pe wòlíì ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ. Nígbà tí mo wá ọjọ́ Olúwa wípé Olúwa kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ló dé tó jẹ́ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ń complain pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa wá sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé ogun kan wà tó jẹ́ ogun tó ń ja àwọn aláìlágbára. Màmá, ogun tó ń jà ọ́ torí pòròpó ò lágbára lórí ayé rẹ̀, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, lórí ìlú tó wà, lórí ìrìn àjò, lórí ìdáwọ́lé, gbogbo ogun tó ń jà yín nítorí pé ó rí pé ò ní agbára. Lórúkọ Jésù, iná Olúwa máa run ogun yẹn dànù. Ọ̀nà tí tó lè gbà láti rẹ ogun náà ni pé ká fi àdúrà wó ogun yẹn palẹ̀. Màmá, kí ni tó ń ṣẹlẹ̀ tẹ́ fi sọ pé ó ti sú yín? Bàbá, kí ló dé tẹ́ fi sọ pé ó ti sú yín? Ẹ má sọ pé ó sú yín sà. Mo máa ń sọ níbi gbogbo tí n bá dé wípé ọjọ́ téèyàn bá ló ti sú òun, èèyàn ti fógun láàyè láti borí ẹni bẹ́ẹ̀ ni. Ó mo gbàdúrà lórúkọ Jésù, ogun ò ní borí yín. Ẹ̀mí Olúwa ní kẹjá àjọ gbàdúrà torí pé àsìkò ìtúsílẹ̀ yín ti tó, torí pé àsìkò ọ̀nà àbáyọ yín rèé. Kí làṣírí ogun tó ń jà yín? Kí làṣírí ogun tẹ́ ń dojúkọ? Kí làṣírí ogun tẹ́ ń là kọjá? Ẹjá àjọ fàdúrà wádìí ẹ̀ ká dẹ̀ fi àdúrà ká fi ja ogun yẹn ní àjàṣẹ́gun. Ó líkàríba sóńdà líkàpáríba ṣáìdáyà. Olúwa dẹ̀ sọ fún mi pé ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní lóòótọ́ ó ti gbìyànjú tó ṣùgbọ́n ó ti sọ. Olúwa sọ pé àsìkò ìtúsílẹ̀ yẹn rèé. Kìkì wípé kẹ́kọ̀ọ́ gbé ìgbésẹ̀ kan. Kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé? Òun náà ni pé kẹ́ pè mí. Ẹjá àjọ gbàdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí. Ó ní +234 70 25 47 54 27. Ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing you. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé Sunday mi ni gbogbo ìmọ̀ pé mi ṣe Sunday mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ti èsì wọn á fẹ́ kẹjí ká ṣera lọ́kàn ká dẹ̀ wà vigilant. Àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kan náà bẹ́ẹ̀ tàn fún wọn ní support. Ẹni tí n bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí wọ́n support Fúlàní láti máa kidnap yẹn máa pa ni. Ìdájọ́ rẹ̀ ní pé ká pa. Anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá support Fúlàní tó jọ jíyàn gbé ẹ̀yin náà wo wọ́n jíyàn gbé toyúntoyún. Ẹni tó wá gbé owó lọ tán ní gbogbo wa wọ́n pa wọ́n tó wá pa olóyìn ẹ̀ nílùú wa ń bí nílùú Ìgbòho kò
gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fún wọn lọ́wọ́ kan. ọ̀gá mi. mo lo àṣẹ orí òkè ọwọ́ Ọlọ́run mo fi súre sínú ayé yín. Ọlọ́run ìpè prophet David Olúlànà Babájídé, Ọlọ́run ìpè prophet Samson Àkàndé bàbá àbíyèyẹ́dẹ́, Ọlọ́run ìpè bàbá apostle Timothy Olúwọlé Ọbádáre, Ọlọ́run ìpè bàbá wa Joseph Ayọ̀ Babalọ́lá, Ọlọ́run ìpè prophet Gabriel Oyèlámì, lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín, lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín. Gbogbo ogun tó ta kókó tí ò jẹ́ káwọn nǹkan tó ṣe kókó nínú ayé yín kó farahàn, tó mú kí ìrìn àjò ayé yín le kókó, lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù, lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù. Ọlọ́run àṣẹ tó ń dáhùn àdúrà lórí òkè, lórúkọ Jésù kó dáhùn àdúrà yín, lórúkọ Jésù kó dáhùn àdúrà yín. Gbogbo rere tí ọkàn yín ń fẹ́, lórúkọ ti Bàbá tọmọ tẹ̀mí mímọ́, agbára ọ̀run yọ̀ǹda rẹ̀ fún yín. Ọlọ́run tó ń dáhùn ní kánkán, Ọlọ́run tó ń dáhùn ní kíákíá, lórúkọ Jésù kó dáhùn àdúrà yín. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa, Jésù Olúwa wa. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kí làṣírí ogun tẹ́ ń là kọjá àti kí ni ọ̀nà àbáyọ? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427. Àwọn ènìyàn ní ẹ̀rí tí wọ́n sì rí iṣẹ́ ìyanu Ọlọ́run. Ìwọ náà pè mí, jẹ́ a jọ gbàdúrà lórúkọ Jésù, wàá rí ìyanu. Àmín.